alágbára gíga tó làṣẹ ẹ̀dáyé lọ́wọ́ o ṣeun ìwọ ló nìkan dá wa sí lọ́jọ́ òní tí ayẹyẹ ọjọ́ bí Maryam Àkànkẹ́ sì sojú wa bániṣe ọba mímọ́ tí ń bá ní í ṣe tẹni olùfinimọ̀nà tá à ń bẹ lọ́wọ́ àbójútó ọba ńlá tí ò sí bíjà lọ. mo lẹ́ni ọjọ́ bí rẹ̀ bàbá láyé ó yẹ kó sọ pé ni ọmọ lọ́jọ́ bí òní talẹ́ni tí mò ń wí talẹ́ni tí mò ń sọ aya rẹ̀ mú olùkọ́ ọ̀gàn ṣebí wọ́n lè mí kí Maryam Àkànkẹ́ tèmi tọ́pẹ́ o ìwọ lè mí kí o jàre o ti wá sọdún ọdún yìí náà ó ṣe tẹ̀mí. Maryam Àkànkẹ́ tèmi tọ́pẹ́ o mi ò pè ọ́ fúkú o mi ò pè ọ́ fárùn rárá o ọjọ́ bí rẹ tó bọ́ láyé ni mo ṣe ń pariwo o wà ní kágógó sọdún ọ̀hún láyé jọ̀ọ́ bá mi sàmí ẹ̀. Àkànkẹ́ tèmi tọ́pẹ́ o every 15th of May is your day happy birthday to you long life and prosperity kó o pẹ́ láyé ìgbà ọdún kan ló máa jẹ́ lọ́lá wá ìlú lókè. Àkànkẹ́ tèmi tọ́pẹ́ o bí mo bá kí ọ tí mo sì tún yìn ọ́ ẹ̀tọ́ ló jẹ́ aya rẹ níwájú ọkọ bí o ti ń ṣe náà ni kí o máa ṣe o ní fọjọ́ òní dágbére fáyé jọ̀ọ́ bá mi sàmí ẹ̀. òrékè lẹ́wà mi Àkànkẹ́ tipẹ́tipẹ́ ni mo kúkú ti ń fi ẹ́ sàlálà tí n bá tún wọ́n ni mò ń rí tí mo bá tún jí àtúnṣe mi bí kì í rí ọ òjìjí ìfẹ́ rẹ ni mo kọ́kọ́ rí ẹ̀yìn ìgbà yìí ni mo wá rẹ́ni tó wà nínú egungun tí wọ́n ń pèlè níyàn gangan. Àkànkẹ́ tèmi tọ́pẹ́ o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbóhùn ẹnu mi kì í ṣe pé mo rẹ̀ yẹrí o ìjọ́ tí mo rí ọ̀kín ni mo gbà wípé ọ̀kín yàtọ̀ láàrin ẹyẹ kì í ṣe pé mo rèjò yìí rárá ṣùgbọ́n níní sunwọ̀n láàrin wọn ojú tó rí eégún tó rí orò tí ò bá ti rí gẹ̀lẹ̀dẹ́ ojú náà tí rí nǹkan kan ẹwà níní lè pógún kọ́gbọ̀n ẹwà níní yàtọ̀ síra wọn àbùdá yàtọ̀ sábùdá pupa yàtọ̀ sáfẹ́po para ó bá ló dára ó lẹ́wà mọ́wà ọgbọ́n orí rẹ kò jinlẹ̀ tó tó lólùfẹ́ mi Àkànkẹ́ mi yọgédé pé ó yàtọ̀ láàrin omidan àpọ́nbẹ́pọ̀ rẹ eyín mẹ́nukún adírun bí adé adọ́gbadélé abitẹ́rẹ́ wu ni eyín ẹnu rẹ bí ọ̀kínkín abitan bí afárá oyin Àkànkẹ́ ayé olùpọ̀ ọ̀gàn jẹ́ ń sáré kì í ọlọ́lé bàbá rẹ tí wọ́n ti gbé bí ọlọ́mọ ìwọ ni Àkànkẹ́ ará Ògúnmọ̀ṣọ́ ọmọ ìyàwó ológun ọmọ ọkọ̀ ní mẹ́wòó òdúrà ọmọ ẹdún kìíní ọmọ bó kẹ́mikẹ́mi wọ́n lè gbèje ọmọ bó kẹ́mikẹ́mi wọ́n lè gbẹ̀fà kíkẹ́tà kẹ́mọ́ mọ́lẹ́gbẹ̀dínlógún lọmọ yahoo fi bọ́kọ lọ ọmọ adọ́kọ lójú àgbàrá torí kíyanrìn mọ́lẹ̀ gbọ̀n sí ọmọ oko mi wọ́n do tàná oko ọjọ́ kejì gbìrìngbìrìn nìkan òbó ọjọ́ kejì á ti ṣe yànmọ̀yànmọ̀ ọmọ ogun tí ń gùn kan rè mọ́ra ìwọ lọmọ òtètè dé ọbọ̀ka sàrà ọmọ jẹjẹjẹjẹ ọmọ kú lọ nílé bàbá tí wọ́n ti gbé bí ọlọ́mọ Àkànkẹ́ tèmi tọ́pẹ́ o ti wá sọdún ọdún yìí náà ó ṣe tẹ̀mí iwájú lolúbẹ ń sọ òkè lòjò tí ń rọ̀ wá lókè lókè ló mọ lọ ò ní wálẹ̀ láéláé jọ̀ọ́ bá mi sàmí ẹ̀. arìnrìnlọ́nà àbèrè tí wọ́n bá wá bí ọpẹ́ta ló kọrin ewì lẹ́ẹ̀kan ẹ bá ń wí fún wọn wípé Àrẹ̀mú olùpọ̀ ọ̀gàn akéwì ẹ̀sìn rọrùn tára ń gbọ́ èmi lọmọ pákátà kára ọmọ ibùnú nàṣàníìnì nílé oníkan èmi lọmọ olùpọ̀ àlè ìlú ọmọ mo lé tètè mo mújọba mo falala jóye nímọ̀jẹ̀ ẹni bá sórí mi pẹ̀lẹ́ alówó abímọ aṣọ àjèrè abóde pàdé owó abáwọn náà ọmọ abáwọn jẹ ayé wọn àtòrò gẹ́gẹ́ bómi àfòwúrọ̀ pọn ìpàdé wa láyọ̀ láyọ̀.